àlọ́ lóńgì ní ti gàjà o lẹ́kúnlé olóńgì ní ti gàjà o ojú mi ti tó lé ojú mi ti tó kó ṣẹ́rí nílé àgọ́dọ̀ ojú tẹ́lẹ̀ tv ṣó ní kẹ́ máa wò nílé ojú tẹ́lẹ̀ tv àwọn lèèyàn ṣáńkó àwọn lèèyàn gbogbo mi ó sì ṣàǹkàrí àgbáyé ojú tẹ́lẹ̀ tv má yìí kò tiẹ̀. arúgbó ọjọ́ àgbéyìnga ọlọ́run àyìn lógo àṣẹ ìlọ́ba àwọn ọba mẹ́sáyà ó yẹ gbọ́ ọpẹ́ wa ẹ̀mí mímọ́ ẹgbà yẹn wa oṣù kìíní títí parí lọ ọlọ́run tí ò jẹ́ abọ́dún lọ ẹ̀mí mímọ́ ó yẹ gbà ọpẹ́ wa àwa pàbírísẹ̀ lábí àpótí ti sẹ́yìn olúwa dáríjì ọlọ́run ẹ̀mí mímọ́ máa bá wa lọ nípadà bọ̀ gbogbo káwá yìn ọ́ wájà aṣọ gbogbo nípa ti ara ẹ̀mí ọlọ́run ó yẹ sọ̀kalẹ̀ ẹ jọba ẹ jẹ́rìí títóbi agbára yín àdúgbò torí pé ẹ ti gbọ́ ògo ní forúkọ yín jésù olúwa wa. Yà wá lára àwọn fọ́nrán tẹ́ ẹ ṣe lọ ẹni pé ọdún tá a wà yìí ọdún tó kún fún wàrà ọdún tó kún fún oyin náà ni àmọ́ àwọn aráalé tún ní bẹ́ẹ̀ ni àwọn kan náà àwọn àgbà máa ń sọ pé àdá máa ń gbójúmọ́ ọ̀rọ̀ kan pé tó bá tún jókòó náà tó jáde sọ́rọ̀ ara ẹ̀ náà tó bá ní ire ń bọ̀ tó bá rìn kọ eré ẹ̀ náà ó kàn máa fi àkókò ẹ̀ ṣòfò ni ló jẹ́ káwọn aráalé ní káàbí pé ok ọdún yìí ọdún tó kún fún wàrà ni kí láwọn gan àwọn kan tí ẹ̀yin ní tó wà ńlẹ̀ tó dájú tó yẹ pé tó bá lò ó máa jẹ́ kí a wà lára àwọn tí wọ́n máa rí èrè ọdún yìí kó. ọlọ́run dájú jù bẹ́ẹ̀ lọ ọlọ́run ló dájú jù ohun tí mo ní náà ní pé kìkìrì ẹgbẹ́ kí gbogbo èèyàn tẹ̀lé àmàdùá kó lè tẹ̀lé àmọ́ iṣẹ́ àjò ó dára gan kò sílùú tí wọn kì í ṣáájò both US tí gbogbo yín wà yẹn náà wọ́n ń ṣáájò níbẹ̀ London náà wọ́n ń ṣáájò níbẹ̀ kò síbi tí wọn kì í ṣètò àjò ètò ọmọ ìyá kan náà ni ṣùgbọ́n èèyàn gbọ́dọ̀ sáré kọjá kádàrá kó lè bá tètè débi tó lọ pàápàá jùlọ kó má bàa lọ́jà ẹ lọ́jà wàràwàrà nítorí pé ohun tí a bá fi orúkọ ọlọ́run gbé dúró ó jẹ́ àtìlẹ́yìn ó dẹ̀ dájú ṣùgbọ́n tá a bá ti mú ètò mìíràn máa jó wùrùwùrù gbogbo wa dẹ̀ kọ́ la ní làákàyè láti mọ nǹkan tí a fi ọ̀rọ̀ ṣe láyé gbogbo èèyàn kọ́ ló ní làákàyè o ẹlòmíín lọ́rọ̀ títí ẹ̀ ó fi ṣàfihàn ayé nígbà tọ́rọ̀ bá wá tán àwọn ọmọ àwọn pé ayé ló ń ṣe òun ayé ò dẹ̀ ṣe bí kò ṣe pé gbà tó ní tiẹ̀ kàkà kó fi ọgbọ́n orí àti ìmọ̀ kó fi lò ó dúró lórí pé owó tọmọdé bá kọ́kọ́ rí àkàrà ló fi ń jẹ àwọn kan tẹ̀ máa dáṣà owó tó yẹ máa fi kọ́lé kò ní fi jẹun ìyá fowó tó máa fi kọ́lé jẹun tí ò bá kíyèsára tí ò bá ní ọgbọ́n ọlọ́run tí ò bá wá ọgbọ́n rí a fi owó tó yẹ kó fi ṣe ìkọ́rẹ́ láyé a sì fi jẹun kò sí tó ná ènìyàn arákùnrin kan pè mí lọ́sẹ̀ tó kọjá ó ní mọ́mì ó ṣe jẹ́ àwọn obìnrin ni ọ̀rọ̀ jáde fún àsọtẹ́lẹ̀ jáde fún mo ní kò rí bẹ́ẹ̀ mo ní mi kì í wí láì ṣe pé olúwa sọ ọ̀rọ̀ mọ́ sí gbogbo àwọn ọkùnrin ṣe rí ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin lónìí ohun tó kógun jà wọ́n àìgbọràn àfọwọ́fà ìfẹ́kúfẹ̀ẹ́ ara kí là ń pè ní àìgbọràn má fẹ́ lágbájá yìí ìfẹ́ tí bòmí lójú òun ni mo máa fẹ́ kí là ń pè ní ìfẹ́ ta nínú ẹni nǹkan tó bá ti wù mí òun ni máa ṣe kò sí nǹkan téèyàn kan lè sọ fún mi nígbà mìíràn àgbàlagbà máa fún ọmọdé a máa ya ọmọdé lọ́gbọ́n ṣùgbọ́n ọmọdé a máa wọ pé èmi ni mo láyé mi nígbà míì bàbá tó bí èèyàn tàbí ìyá èèyàn ó lè ti gbégbèsè kan tí kò ní àṣeyọrí nínú ẹ̀ tọ́mọ ẹ bá fẹ́ gbé á sọ pé má dánwò ìgbésẹ̀ tó ń gbé yìí òun ló kó bọ́hun nígbà báyìí ìwọ náà tó fẹ́ dánwò ṣùgbọ́n nítorí ìfẹ́kúfẹ̀ẹ́ ara tèmi ni mo fẹ́ ṣe ó máa jẹ́ kí ọkùnrin náà kókó sí pápẹ́ ẹ lọ wo gbogbo ọkùnrin lónìí torí ìjákulẹ̀ àtàwọn obìnrin ni ọkùnrin tí ò bá ti lè control ara ẹ̀ ó ṣe ṣe kí irú ẹni bẹ́ẹ̀ bọ́ sí pápẹ́ obìnrin
àìmọye ọkùnrin tó tún tọ́jú obìnrin tó tọ́jú ọmọ síbẹ̀ obìnrin ti lọ àrékèrèkè wọ́n tún gba ọmọ lọ́wọ́ rẹ̀ ẹ̀yin ọkùnrin wá wò níwò pé ṣẹ́yìn lẹ wáyé ìyà lóòótọ́ ni ẹ̀yin kọ́ lẹ wáyé ìyà ṣùgbọ́n àìgbọràn òun ló sún yín ọ̀pọ̀lọpọ̀ obìnrin ọkùnrin dékúríta tó dé àìgbọràn ló sún ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin dékúríta tó dé tọ́ba níbo ni love ti ń build ọwọ́ ọkùnrin ni tọ́ba níbo ló ti ń jákulẹ̀ ọwọ́ ọkùnrin ni ìwọ ọkùnrin tó yẹ pé o sàbálẹ̀lẹ̀ at the end of the day wàá fi ẹ̀tọ́ bá wọn lò at the end of the day wàá wá délé gbogbo àwọn obìnrin mẹ́rin yẹn ṣòro pé máa lọ sí ni èyí ò lè lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni èmi ń bọ̀ kọ́kọ́ rẹ̀ mí síbẹ̀ pẹ̀lú mi láti sọ fún olúkúlùkù gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ rẹ̀ ó dára káwọn obìnrin àwọn ọkùnrin ó dáa kó máa gbọ́ràn àìgbọ́ràn agídí inú òun ló ti ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin tí kò rí tàbí tán dé lórúkọ Jésù àdúrà wa máa gbà. ìyá wa láìpẹ́ láti orí fọ́nrán kan fọ́nrán Portable tí ọlọ́pàá ti gbé ẹ̀mọ̀ pé ẹ sọ nígbà kan rí tọ́lọ́pàá gbé pé ó ṣe wà ẹ́ pé ọmọ ìjọba náà ni kò bá mọ ẹ̀kọ́ tó ń ṣe náà ló sì fi ní òkìkí sí àwọn eléyìí tó gbé báyìí ó dàbí bàbá tún sunkún nílé yìí ó sunkún o. Portable máa rí bẹ́ẹ̀ ẹ mọ̀ Portable ẹ̀jẹ̀ tó wà lára Portable ṣe rí gbogbo nǹkan lè fọ lè fọ ẹ̀jẹ̀ ara o ẹ̀jẹ̀ lè fọ ẹ̀jẹ̀ ara. Ẹ̀dá tó bá ti wà láyé tó bá ti lè sọ̀rọ̀ jù tí ọ̀rọ̀ ẹnu ẹ̀ ọmọ tó bá jẹ́ àṣà Portable ìbá dára ìbá sunwọ̀n kó lọ súnmọ́ Ọlọ́run gbogbo àwọn ìrìn àjò tó rìn yẹn èmi lè fi sọ bẹ́ẹ̀ ìrìn àjò ìparun ni ìrìn àjò tó ń rìn ìrìn àjò ìparun ni ó dàbí ọmọdé tẹ́ fi sípò àgbà tí ẹ wá máa fún ní òye àgbà irú ọmọ yẹn á ṣìṣe ní yàrá àwọn àgbà yes let me just put it like that ẹ wo nínú ìrìn àjò ẹ̀mí náà tí ọmọdé bá tètè dàgbà ẹ̀mí a máa ṣe ìrìn àjò ẹ̀mí bí ìgbà tó jẹ́ pé ẹ̀jẹ̀ ọmọdé yẹn ṣì máa wà síbẹ̀ gbogbo èèyàn ló mọ̀ pé Portable rough so ìbá dára ìbá sunwọ̀n kó tètè lọ pé rẹ̀ wálé ó ti ẹ̀tún ti ń dínkù lẹ́nu ọjọ́ mẹ́ta yìí kó tẹ̀ tó ti gbé kó bá dára ìbá sunwọ̀n kó gbé ara ẹ̀ wálé ọ̀rọ̀ Portable ti kúrò nínú ọ̀rọ̀ téèyàn lè sọ ṣùgbọ́n mo gbà ládùúà èmi ò lè sọ̀rọ̀ yẹn o mo gbà ládùúà gẹ́gẹ́ bí abiyamọ gẹ́gẹ́ bí ikọ̀ àti ìríjú Ọlọ́run fúnra rẹ̀ ó máa wọnú Portable lọ ẹni tó ní ọkàn bá ẹni tí mo gbàgbọ́ pé ó ní ọkàn ìjọ yìí òun ló lómi ara òun ló ní ẹ̀jẹ̀ ó máa wọnú Portable lọ kò sí tí ò láti ṣe sá ayé Portable sì ní àtúnṣe ṣùgbọ́n gbogbo nǹkan gbóná tó wà kiri yẹn tí ò bá jọ̀wọ́ ẹ̀ ẹ̀mí ṣiṣẹ́ ṣe ló máa tẹ̀lé lórúkọ Jésù ní ṣiṣẹ́ kò ṣe Portable nìkan ó wà láàrin àwọn ọ̀dọ́ torí Portable jẹ́ olókìkí èèyàn ó jẹ́ ẹni tí ayé mọ̀ láyé rí àṣìṣe rẹ̀ bàbá màmá àṣìṣe kan náà wà ní ayé mi àti ẹ̀ tí ayé ń wò Olúwa ní ká lọ jáwọ́ kúrò níbẹ̀ èyí tó tún mọ bẹ́ẹ̀ fún àwọn oníbísí Olúwa ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sunkún fún ọmọ Olúwa ní ọdún yìí ọdún ayọ̀ ni mo rí pé orísun yẹn sun ọmọ ẹ̀gbọ́n mo rí áńgẹ́lì tó ń pè ọmọ wọ́n rìn wọ́n pọ̀ mo dẹ̀ gbàgbọ́ pé fún ìwọ tó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ ẹkún àsọ̀rìn yẹn ó ti dópin ẹkún àìrọ́mọgbẹ́jọ́ yẹn ó ti dópin ẹkún àṣetì yẹn mo ló ti dópin ẹ̀dẹ̀ máa tẹ́lẹ̀rí púpọ̀ orí bẹ́ẹ̀ kò yí padà Jésù Olúwa wa. ìyá wa lára àwọn fọ́nrán tẹ̀ tún ṣe lọ ẹni pé àwọn òfin kan máa jáde àmọ́ orílẹ̀-èdè máa tún ṣe ìnátúnṣe pàápàá jùlọ lókè òkun àwọn òfin jáde àwọn tó wà lókè òkun kí gbàmígbàmí kí gan lẹ́ni fún wọn pàápàá jùlọ àwọn tó wà lókè òkun yẹn táwọn òfin yẹn ti ń bá wí tó ti fẹ́ sún wọn. àdúrà wa máa gbà ànìbáráyé fọwọ́ tì ògo Ọlọ́run àti ẹwà Kristi yóò ṣamọ̀nà wa
ṣẹ́rí àmọ̀ràn mi kábíyèsí ohun tí máa bá gbogbo ènìyàn sọ òun náà ni pé òfin ṣì máa jáde. see again. bẹ́ẹ̀ni ṣùgbọ́n kí aláyé kó gbé ayé ẹ̀ tọ́jú ara ẹ̀ tọ́jú ara ẹ̀ wọn náà méyàn kan lọ sẹ́wọ̀n wọn ló yẹ kó dájọ́ kú fún wọn tú sílẹ̀ ṣé mo táwọn òbí ẹ̀ ti ṣe sí lára. tọ́jú ara ẹ̀ ayé tá a wà nísìnyí kì í ṣe Nàìjíríà nìkan o all over the country ayé ti pín ẹni tí ó bá ní ẹ̀mí Ọlọ́run òun nìkan ni òye ayé lè yé lọ́wọ́ tàwa yìí nítorí pé ibi tí a ò lérò wọ́n ti gbé ayé kọjá ibẹ̀ kí èèyàn kó tọ́jú ara ẹ̀ kó dẹ̀ fi àdúrà ran olórí yẹn lọ́wọ́ kó lè lẹ́mìí gígùn níwájú ẹ̀rí ọ̀run tí máa kí lórí orílẹ̀-èdè Amẹ́ríkà kó fi ẹ̀mí gígùn kí wọ́n fi ràn lọ́wọ́ kí ìrìn àjò 2027 kó má ba àkókò ìsí 2027 kó má ba bí ewu fún kó má ba bí ewu wọ́n máa bà tẹnu ẹ̀ jẹ́ wọ́n máa bà tẹnu ẹ̀ jẹ́ gan wọ́n máa bà ìrìn àjò yẹn wọ́n máa sọ lẹ́nu àwọn nǹkan tí ò ṣẹlẹ̀ rí ó máa ṣẹlẹ̀ nínú yìí lákòókò tiẹ̀ tó bá lè gbàdúrà dáadáa lórúkọ Jésù ìlérí Ọlọ́run máa ṣe. ìyá wa ká tún mẹ́nu bà ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà gbogbo báyìí pàápàá jùlọ ìlú Èkó tá a wà yìí a gbọ́ wípé bàbá wa Ambode ń bọ̀ bàbá wa Sanwó-Olú náà ń lọ lẹ́yìn tó bá wá lọ tọ́tọ́ bọ̀tọ̀ ọmọ ààrẹ orílẹ̀-èdè yìí àwọn náà ló ti fẹ́ jẹ gómìnà orílẹ̀-èdè yìí. àdúrà wa máa gbà ìbéèrè tẹ́ bí mí yẹn mo ti sọ fún yín tẹ́lẹ̀ mi ò kí bíbẹ̀ rántí mẹ́sẹ̀jì o ṣùgbọ́n mo rántí Ambode máa rìn tí wọ́n bá gbàdúrà tó bá gbàdúrà ó máa rìn ṣé wàá rí Tinubu ọ̀rẹ́dì náà tẹ́lẹ̀ mo ti sọ ní afárá tipẹ́tipẹ́ torí ọmọ ẹ̀ ló ṣe rí ìrìn àjò kì í ṣe torí títí ẹ̀ ọmọ ẹ̀dẹ̀ máa lọ. ó máa wọlé. ọ̀rọ̀ Ọlọ́run ni Bíbélì ní ìwé ó ní ó sì ṣe nínú ìwé Deuteronomy 28 bí ìwọ bá farabalẹ̀ gbóhùn Olúwa Ọlọ́run rẹ so ẹ jẹ́ ká máa wo ọ̀rọ̀ Ọlọ́run ni àwa kọ́ ni a wà nídìí ẹ̀ arúgbó ọjọ́ ọ̀pábìdà sọ́bìdì ni mo máa ń sọ ṣùgbọ́n ọ̀rọ̀ Ọlọ́run ni sà òní lọ láìṣe àlàáfíà. ìyá wa tàwa fẹ́ kọ̀ sí báwo la ṣe lè kọ̀ sí. fóònù nọ́mbà mi ni 08026 040244 08026 040244 second line mi ni 090 61346865 lórúkọ Jésù ọkàn wa máa balẹ̀ ìwà aládùúrà dákó Olúwa ní kẹ́ lẹ́mìí kí sára lórúkọ Jésù lọ́dún yìí ẹ̀ ní fọ́mọ kó àjọ àlàáfíà.